ọ̀rọ̀ Sheikh Abdulhadi Aminullah Abagba Oyesade first Zerkimala ní fún gbogbo òkè lápapọ̀ ilé ní Al-Qur'an àkọ́kọ́ tó kọ́ wọ̀lú Ṣakí fọwọ́ hàn pé Kùránì rèé o túbà ìyẹn rí pé Kùránì rèé o àpáwọn wọ̀lú Ṣakí ilé ní Al-Qur'an àkọ́kọ́ nínú ìtàn Ọlọ́run wọlé abẹ́ kò jẹ́ ká sábà barika kò jẹ́ ká ní àlùbáríkà kò lẹ́ ìdẹ Ọlọ́run tó kọ́ kò lẹ́ tó kọ́ yín láyé kò lẹ́ tí ó rí bẹ̀ tẹ́yìn òfin rí mọ́ láyé ìbò ń ta bá bẹ̀ kọ́ máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ fi bẹ̀rẹ̀ òfin mi kọ́lọ̀ máa fi mí sọ yín ló kọ́ àníyàn tó wá Ọlọ́mọdọ́rọ̀ wọn rú àmín àtiwánà rú ọ̀tá gbẹ́tò ìdání tá ń fa ní àrẹ tẹ̀lé mọ́jọ́ dàwó láìláì bẹ́ẹ̀ tí wọ́n náà ó dàwó níbẹ̀ ma sha Allah la quwwata illa billah ẹ ti bẹ̀rẹ̀ òfin ìdájọ́ gbẹ́tò ìdání ni